lẹ́yìn òkùnkùn bírímù ìmọ́lẹ̀ gbọ́dọ̀ tàn. bẹ́ẹ̀ ni mo ní lẹ́yìn òkùnkùn bírímù ìmọ́lẹ̀ a máa tàn. ìmọ́lẹ̀ ti tàn, afẹ́fẹ́ ti fẹ́, àti rí fòrò adìrẹ. ẹ wo bí ibi tá a gbégi sí, igi ti bẹ̀rẹ̀ sí ní hù níbẹ̀. ibi tá a fojú sí, àṣé òdodo lọ̀rọ̀ àwọn àgbà tí wọ́n ní odò tá a bá fojú ré òun la máa gbé ní lọ. odò Bọ́lá Ahmed Tinubu ó ti bẹ̀rẹ̀ sí ní gbé àwọn Fúlàní lọ báyìí. ṣé ẹ fẹ́ gbọ́ ohun tó máa ṣẹlẹ̀? Tinubu ti pinnu o, ó sì ti sọ ọ́ jáde. ẹ farabalẹ̀ wá gbọ́. ó lórílẹ̀‐èdè tá à ń pè ní Nàìjíríà kò sí ohun tó jọ ọmọ báyìí. láìpẹ́ láì jìnnà ó ní orílẹ̀‐èdè tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, ìyẹn Nàìjíríà, á sì pín sọ́nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀. ǹjẹ́ báwo ni ó ti ṣe? ẹnu tèmi kọ́ lẹ́ẹ̀ ti gbọ́. ẹ̀yin kan farabalẹ̀, ẹ̀jẹ̀ àjọ máa rìnrìn àjò yìí. kí làwọn ìgbésẹ̀ tọmọ olódò dẹ ti gbé tẹ́ fi mọ̀ wípé Àkànmú òwe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ọmọ Àbíbá tó Mọ́gàjí, bàbá Ṣèyí, bàbá Fọláṣadé, bọ́ bá sọ yóò rí bẹ́ẹ̀. ọkọ̀ Olúrẹ̀mí. iná ẹ̀ mo fi sọ pé odò tá a fojú ré tá a fojú ré ni àwọn náà ní gbé ní lọ. a ti wá wà lójú agbami báyìí, Sultan of Sokoto, ojú agbami ló dé. alágẹ̀rẹ̀ gbà ágẹ̀rẹ̀ kó ló mélèé o nínú omi òkun etílé. mo ní lodò onípákó ọkọ̀ onípákó lè rí o. bó bá tiẹ̀ ń dálágbá gbogbo omi òkun, àwọn fẹ̀sùn sí ńláńlá ó ti dálágbá gbogbo omi òkun báyìí. ta ló máa wọ̀ ọ́ láàrin Sultan of Sokoto àti Bọ́lá Ahmed Tinubu tí wọ́n sì wà á já? bẹ́ẹ̀ bá gbàgbé kúpù pọlọtì àbí ìdìtẹ̀gbàjọba lẹ́ ń pè é. ẹ wo bí èsì tí rìsọ́ọ̀tì tí ó máa mú wá rèé. ẹ gbọ́ bá a dúdà fi ń wo Bọ́lá Ahmed Tinubu ọmọ Yorùbá, bóun yẹn lè láti gbowó ni. ibẹ̀ kọ́ o. àmọ́ bí tá à ń lọ yìí, ìfojúsùn tí mi ń wò báyìí, tí mò ń wò lọ báyìí pẹ̀lú fídíò tí mò ń gbé bọ̀, ẹ mọ̀ wípé gẹ́gẹ́ ló ṣe gẹ́rẹ́, gẹ́rẹ́ ló ṣe gẹ́gẹ́. ó ṣe gẹ́gẹ́ pẹ̀lú orílẹ̀-èdè yìí yóò kọ́kọ́ là sí méjì. ìyẹn náà pè ní oríkì àwọn ọlọ́fà àkọ́ni ẹ̀. wọ́n ní pínre láàrin ìkan ò gbọ́dọ̀ jù kan. ìyẹ̀rú ìkan tó jù kan ní tí kan bá di ìkan jù kan, a máa dìjà nílé ọlọ́fà mọ́jọ. ọmọ Ọlálọmí àkọ́kọ́ máa pín sí méjì. tá a bá pín sí méjì tán, nígbà náà làwọn àtẹ̀sẹ̀ sọ pé òkè bọ́rọ̀ ṣe rí ọyá ẹ̀tún já là sí i báyìí. ẹ má jẹ́ gbà yín lásìkò, ẹ jẹ́ n kọ́kọ́ gbé yín dé kẹ́ ẹ kọ́kọ́ wo fídíò eléyìí náà, kẹ́ ẹ gbọ́ bó ṣe lọ. ọ̀pọ̀ tí mo gbé wá o máa jù fún yín, ẹ̀yin náà máa farabalẹ̀ wò. ọyá ẹ̀ṣọ́ níbẹ̀. Almost all the governors in the southeast, they all endorsing Tinubu. It's because of this southern Nigeria. We might not have election in 2027. I said this thing some time ago, but without the southern state of Nigeria, it's not going to work. So all these things is a game because Tinubu is already prepared. Because anything that happens, he will just go to Lagos and declare, southern Nigerian state. That will be the end game. That will be the end game. Get it clear. Understand what is going on in Nigerian politics. There might not be election in 2027. When you see this thing, when they happen now, Tinubu don't sack almost all the army chiefs. He don't bring in the Yorubas. I mean, the man that is the defense chief now is a Yoruba guy. Yes. So now, let me tell you the game now. You see, when I told people, I said, all this defection, you see that almost all the governors in the southern part of Nigeria, they all going into Tinubu camp. It's a strategy because these guys, they know that the northerners may not want the election to hold in 2027.
Yes. So because if there is any coup in Nigeria, it's going to come from the northern part of Nigeria. So, and Tinubu already prepared. The southern Nigeria, they've already prepared. Because the governors in the southern Nigeria, just look at the way they're all going behind Tinubu. I'm telling you, because these guys now, they know that this is what is going to happen. So they're all prepared. So in case of by chance, if there is coup in Nigeria and the military takes over, Tinubu is going to relocate to Lagos. That's why Tinubu now is bringing in his own men. So in case of any coup in Nigeria, Tinubu will not be detained. Tinubu will just be flown to Lagos and Tinubu will just declare the southern Nigeria. So we're going to have the southern Nigeria and the northern Nigeria. That will be the end game. Oh God. See, understand this game. I've said this thing a couple of times. Just go and watch my YouTube videos. The game of the southern leaders, the leaders we have in the southern Nigeria today, just even the southeast governors. Do you think that is just Tinubu, you can't satisfy Fulani people. They are the ones that wanted to fight your government. And if you are giving them more power, they will bring down your government. They are causing problems in your government, but you are not bold enough to talk. You are afraid of them. The more you are afraid of them, the more power you are giving them, the more you are losing. You are not facing Jonathan, no. It's Atiku that you will face. And the Fulanis, they are ready to stand by him. And you are giving the Fulani power. Ẹ káàbọ̀ padà. Ṣé ẹ ti rí? Ẹ ti gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Gbogbo ẹ̀yin tí ẹ bá ń wo ìrìn àjò yìí, tẹ́ ń rí, tẹ́ ń tẹ̀lé bó ṣe ń lọ, bí Bọ́lá Ahmed Tinubu bó ṣe ń lọ, bí Àkànmú ọmọ Olódòdó bó ṣe ń rìnrìn àjò ẹ̀, yóò ti yé gbogbo wa wípé àwọn Sultan of Sokoto àtàwọn ọmọ ẹ̀yìn ẹ̀, èyí tó wà nínú sọ́jà, èyí tó wà nínú ọlọ́pàá, èyí tó wà nínú ibikíbi tí wọ́n bá wà, pẹ̀lú pàápàá jùlọ àwọn olóṣèlú ẹ̀ àtàwọn olórí ẹ̀sìn tó kó jọ. Eléyìí ẹ ti mọ̀ wípé wọn ò fẹ́ wọ́n láàbọ̀ fún Bọ́lá Tinubu. Àkànmú ọmọ Àbíbátù Mọ́gàjí náà, wọn ò fẹ́ wọ́n kún fún òun, ò sì fẹ́ gbà á láàbọ̀. Eléyìí tẹ́ ṣe yìí kò lè work. Yóò kéré o, yóò kéré gidi níwájú tòun ìgbésẹ̀ tẹ́ gbé yìí. Ẹ gbọ́ nǹkan tárákùnrin yẹn sọ. Bàbá tó ṣẹ̀ sọ̀rọ̀ tán yìí sọ parọ́. Kíní kan ni òye wa, gbogbo àwa tá à ń tẹ̀lé àbí tá a jẹ́ ọmọ pàápàá jùlọ àwa àrán Yorùbá, èmi mo ní ẹ̀yin gangan làwa ní bá sọ̀rọ̀. Ọjọ́ kìíní àná tí bàbá wa Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè tí wọ́n ń pariwo fún wa pé tó ẹ má jà á ṣe bá a ti láà fẹ́ ṣe, tí gbogbo wa fi wálé ní 2023 wípé tó ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi lẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Ọ̀pọ̀lọpọ̀ àwa sọ pé lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn, nígbà tọ́mọ tá a fìdí lẹ̀kẹ̀ sídìí ẹ̀ tó dàbí pé lẹ̀kẹ̀ fẹ́ ṣòdí ẹ̀, ọ̀pọ̀ ń bú bàbá, kálukú ló ń yọ ṣòtì ètè sí bàbá. Bí a bá sọ bẹ́ẹ̀ gbọ́gbọ́gbá. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ yìí, ohun kan ló dá mi lójú ni wípé ọ̀pọ̀ wa ti bẹ̀rẹ̀ sí ní rí ìmọ́lẹ̀ nínú òkùnkùn. Torí wípé àwọn tí bàbá Bọ́lá Ahmed Tinubu tí wọ́n jọ ń ṣèjọba, ojú wọn ti ń là báyìí. Bàbá náà ti mọ̀ wípé tó àwọn ará bí yìí wọn ò fẹ́ kó wọn ó ṣàṣeyọrí. Ìrìn àjò tí bàbá wa Awólọ́wọ̀ rìn, tí àwọn karambání tí wọn ò jẹ́ kó wa délẹ̀ lérí, òun náà ni wọ́n tún fẹ́ bóun rìn. Èyí tí MKO Abíọ́lá tí wọ́n fi gbowó ẹ̀mí ẹ̀, tí wọ́n sanwó ẹ̀mí ẹ̀ fún àwọn ọba Yorùbá, òun ni wọ́n fẹ́ kóun náà rìn. Nínú àwọn ọba tó gbowó yẹn lónìí, àwọn náà dà lókè pẹ̀. Mo mọ̀ pé wọ́n á tún jọ pàdé ara wọn ní tógèètì ọ̀run. Àtàwọn àgbààgbà olóṣèlú tó wà ńbẹ̀ tí wọ́n gbowó ẹ̀mí MKO Abíọ́lá kọ́ máa rókì láyà èyí tó bá kù. Ẹ dákun rẹ Yorùbá, bẹ́ẹ̀ ṣe ń wọlé, ẹ máa bá mi pín ètò yẹn jọ. Ẹ jẹ́ kó yé Bọ́lá Ahmed Tinubu wípé
àwa àrán Yorùbá ń dúró tì í digbídigbí torí ẹ má gbàgbé pé mi ti máa ń sọ àwọn ọ̀rọ̀ kan mo ní ọba òkè kan jẹ́ kí Bọ́lá Ahmed ó ṣàṣeyọrí nínú ìrìn àjò gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àmọ́ àṣeyọrí wo ni òun àṣeyọrí ó pín orílẹ̀-èdè yìí ni ṣẹ́rí pé àṣeyọrí ti ń bọ̀ báyìí àṣeyọrí pé kórílẹ̀-èdè Yorùbá ó dá dúró ká wà lọ́tọ̀ láyé wa gẹ́gẹ́ bí ọba òpè tí bó ṣe dá wa bẹ́ẹ̀ ni àṣeyọrí kan ó ṣónú kò sí ìṣàṣeyọrí míì tó lè ga jù lọ gbogbo àṣeyọrí ìyókù ẹ̀yìn ẹ̀ ló wà pé níwọ̀n ọgbà tí bàbá wa pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè ń bẹ láyé olóyè Sunday Adéyẹmọ ń bẹ àtàwọn sọmọgbè tí wọ́n jọ dúró àwọn ọba tó ní làákàyè tí wọ́n ti dúró pé àṣeyọrí wọn ò ju pé ó pè wọ́n pé ọyá mo ti là á sí méjì báyìí àmọ́ tẹ́ ẹ bá wò ó mà ti ń ṣe bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ ìrònú máa wá bá ta ní Sultan of Sokoto tó ní Nigeria is unity of Nigeria is not negotiable ẹgbọ́n ṣe lóòótọ́ ni ok ọmọ mẹ́ta ni wọ́n bí lọ́sibítù nígbà àwáṣẹ ìyẹn ni pé nígbà tí orílẹ̀-èdè Nàìjíríà máa bẹ̀rẹ̀ báwo la ṣe di márùn-ún gẹ́gẹ́ bí ìwé bí àkọọ́lẹ̀ tá a rí 1960 ṣe sọ fún wa àwọn ọba Yorùbá ló wà lórí ìdúró Ìgbò àti Haúsá níbo la ti rí Fúlàní níbo la ti rí Fúlàní ní 1914 amalgamation kó tó di 1960 independent àwọn tá a rí náà nìyẹn Aláàfin Ọ̀yọ́ ọgbà yẹn ló represent Yorùbá ẹ lọ wo fídíò ẹ àbí fọ́tò ẹ tọ now ìwọ̀n sọ fún wa wípé ẹnìkan ń bẹ tó represent Fúlàní nígbà náà lọ́hùn báwo la ṣe ṣe débẹ̀ bí tẹ́rọ́rìstì tí wọ́n pa wọ́n tí wọ́n ń ṣe lúnìsì yìí ọ̀gá àwọn àmì tí Tinubu lé lọlé ó ní kí wọ́n tún máa bọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe láti ìgbà títí Buhari ti wà ń bẹ̀ bí wọ́n bá ti pa àyẹn lọ sáà wọ́n á ní kí wọ́n repent àwọn máa rehabilitate wọ́n kó wọn sínú sójà wọ́n kó wọn sínú DSS wọ́n kó wọn sínú army sínú ọlọ́pàá òun náà tó tún ń pè wípé káwọn ẹ̀ kí wọ́n máa bọ̀ láti wá ṣe kìnnì ìyẹn ni pé ẹ máa bọ̀ o ẹ wá jókòó ti wà ń bí ẹ máa bọ̀ tá a bá ti rehabilitate yín tán tá a dùn yín síbi tá a dùn yín sí ẹ lè bá a máa dí ẹ lè bá a máa fún wa ní information láti máa dí àwọn tó fẹ́ àtáàkì wa lọ́wọ́ àbájọ tí wọ́n fi lọ kọlù wọ́n tó fi rọrùn fún wọn nílùú Kwara àmọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo èèyàn ọmọ Yorùbá ẹ máa kíyèsí ìwà tí bàbá Bọ́lá Ahmed Tinubu wù láti àkókò yẹn lọ pàápàá jùlọ àwa ọ̀dọ́ Yorùbá já mú àwọn ọba náà mú àmọ́ lórí ọ̀rọ̀ àwọn ọba ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá èyí tí í ṣe tó jẹ́ pé ṣé kí n sọ pé Ọlọ́run yín ni Sultan of Sokoto ni pàápàá lásìkò tá a wà yìí tá a ti ní àwọn ọba tó jẹ́ pé ọ̀mọ̀wé ni wọ́n ẹ sì kàwé àbí ìwé ọ̀kà yín ni àbí ká sọ pé ìwé lọ́kà yín ẹ̀yin ọ̀kàwé ẹ kàwé ẹ jáde ẹ mọ̀ èèyàn ojú yín là à ń bọ̀wọ̀ fún yín mo ṣe kábíyèsí fún gbogbo orí adé pátápátá nílẹ̀ Yorùbá kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kájọ pẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ ẹṣin ọba jẹ kó pẹ́ kẹ́ ẹ lo luxury cars ọpẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ kẹ́ ẹ kóbìnrin jọ kọ pẹ́pẹ́pẹ́pẹ́ kẹ́ ẹ bíbíbíbíbíbíbíbí kẹ́ ẹ jẹ jíjẹ kẹ́ ẹ bọ bíbọ kẹ́ ẹ mọ jẹ kẹ́ ẹ jẹ yíyan kẹ́ ẹ jẹ bíbọ kẹ́ ẹ jẹ dídín
lágbára lọ́wọ́ Ọlọ́run àti lágbára lọ́wọ́ àwọn onílẹ̀. Àmọ́ ẹ̀yin kábíyèsí yìí ń tèmi sọ ni wípé kí nìdí tí Sultan of Sokoto tó fi di òrìṣà tẹ́ ń bọ̀? Ẹ gbọ́, kí ló lè fà á tí Sultan of Sokoto fi di òrìṣà tẹ́ ń bọ̀? Àti ẹ gbọ́ nígbà ayé àwọn bàbá wa, torí pé ìran Yorùbá ni wọ́n ti gbàgbọ́ pé ìṣọ̀kan nígbà tó yìnbó fi kó wọn papá mọ́ra ayé odò ìlúbọ́nù kọ wọ̀gbẹ́ olówó erí ń bọ̀. Ayé ìgbà táwọn òyìnbó tí wọ́n fi gàárì tí wọ́n fi búrẹ́dì kọ àwọn òyìnbó bàbá wa lómi ọbẹ̀ yẹn. Àmọ́ nísìnyí òyìnbó tó bá fẹ́ sọ pé kúnbi táwọn fẹ́ gbà yóò súfèé yóò sáré nínú ẹ̀kan. Kí ni dé tí kábíyèsí ẹ̀jẹ̀ ń dákọ̀ díẹ̀ nú ẹ̀yìn kábíyèsí orí adé Ọ̀ọ̀nìrìṣà àrólé Oòduà, bó bá ṣe pé Odùduwà wà láyé tí wọ́n máa tẹríba fún Gàmbàrí, kò rí bẹ́ẹ̀. Ọọ̀ni Aláàfin tìlú Ọ̀yọ́, kí ló dé? Aláké tìlú Ẹ̀gbá, Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, Olúgbọ́n tilé Gbọ́n, Ọwá Òbòkun, Elékìtì Èkìtì, Èjì tìlú Àkúrẹ́, Aláàyè lẹ́kìtì Ẹ̀gàn, àti gbogbo èèyàn ọba ládéládé tó ń bẹ ńlẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣu, ó di dandan kí Sọ̀tánì ó wà lórí ìkàlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yíbò ni? Àwọn ibìkan wà nípínlẹ̀ àwọn Haúsá Fúlàní yẹn náà tí wọ́n pe Sátánì sí. Bẹ́ẹ̀ ni, yàtọ̀ sí Sókótó tó wà tí wọn ò ní pè é sórí ìkàlẹ̀. Àmọ́ bí gọ́fìnà ti wá bọ́bá kọ́ tọ́lẹ́ẹ̀tì, public tọ́lẹ́ẹ̀tì, bọ́bá fẹ́ hókun ẹ̀, Sultan of Sokoto ń bọ̀. Bí àwọn gọ́fìnà, àwọn president, àwọn kí là ń pè wọ́n, àwọn ọba tí wọ́n bá fẹ́ ṣe birthday, Sultan of Sokoto ń bọ̀. Bọ́bá bá ṣẹ̀ṣẹ̀ gbàyàwó, gbàyàwó sáré ayé àtijọ́ náà gbàyàwó. Tọ́ba bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ ọlọ́mọge, wọ́n tẹ̀ jálòkun ẹnìkan ní àlọ́ bá fẹ́. Sátánì wọn á wà lórí ìjókòó. ń bọ̀ ẹ̀jẹ̀ ń gbé yín débẹ̀ náà. Ẹ gbọ́ nǹkan tí àwọn Ìgbò sọ. Ṣé Ìgbò ṣerú ẹ̀ ṣá? Ẹ̀yin farabalẹ̀, ẹ bá ń wo fídíò yẹn, ẹ bá ń farabalẹ̀ wò ó. Àmọ́ ẹ má gbàgbé Prophet Taiwo Soloye, bàbá orí òkè àṣẹ àti agbára. Bàbá wà ní kalẹ̀ báyìí, wọ́n bẹ lórí òkè. Ẹ̀yin kan pè wọ́n kí wọ́n sọ gbólóhùn ọ̀rọ̀ kan àbí méjì sínú ayé wa. Ẹ sì mọ̀ pé rere Olúwa ẹ̀ ń ṣo níbẹ̀. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa. Kí làṣírí ogun yẹn gangan? Ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. Okay, make Nigeria stable and peaceful. They refuse. If it is Christians that are doing this and they are doing the north, will he still say what he said? They would have been shouting Araba, Araba, Araba like they did the first time. The north should not think that we are fools. So every time they speak as if they want one Nigeria or they love Nigeria. If you love Nigeria, is it not Northerners that went outside there to bring terrorists into Nigeria? No, tell me. Was it mention one Christian? Even Nnamdi Kanu did not do that.
Yeah, they are talking the one Nigeria one. You can see deceit. The Sultan knows exactly the cause of this insecurity. He knows where it's coming from. He knows the people that profess a particular religion that are behind it. Yet they will not even interrogate it or call a meeting for it. Every time Nigeria is a lie. It's a lie. Whether they like it, if we didn't do, maybe our children will think better. That's the truth. This thing must not continue. The way these people act and behave is so annoying and so provocative. The other one, an Islamic clergy, at a sheikh at that height, came out in the open and told the whole world that God told him to kill Tinubu's wife because she's an infidel. The first lady of the Federal Republic of Nigeria. Somebody from your religion said it because of religious sentiment, and you are telling me Nigeria is Nigeria. You are talking to yourself, the Sultan. I won't agree with you because you people have used this religion to intimidate everybody since time immemorial. Everything you people do is all about religion. If it doesn't favor you, no. I remember when they want to roll Miss Nigeria in Abuja. This same because of religion, they took it to Calabar. Is that Christians? Did they behave like that? They don't even bother with you whenever they want to do something. They don't do it without caring. Is that not enough for people to say, look, we are leaving you people. Since you like violence, stay with your violence. We are going. Every time Nigeria is a lie. One day they will realize that we are not fools over here. I'm not joking. Because look at it yourself. Right. How can you claim you love Nigeria? We are absolutely out of time. We are absolutely out of time. Into Nigeria, you are not talking about it. Well, thank you very much. Ẹ káàbọ̀ padà. Ṣé bẹ́ẹ̀ gbọ́ nǹkan tí bàbá ọmọ Ìgbò yìí sọ? Ọ̀kan nínú àwọn Ìgbò leader nílẹ̀ ń wò yìí. Àwọn ò ní oh my God. Báwo la ṣe débi tá a dé yìí? Ẹ̀yin ẹlẹ́sìn sí ni o. Bàbá yìí ẹgbọ́n kan tó sọ nípa Sultan of Sokoto. Léyìí táwọn olórí ibú kan tó máa pe Sunday Adéyẹmọ ní terrorist. Ó gbé bọ́rí. Àbẹ́gbẹ́bẹ́ tó ti pààyàn rí. Ó lé Fúlàní kọ́ pa ẹnì kankan. Because tó bá pààyàn, ìjọba mọ̀ọ́mọ̀ rán àwọn oníròyìn tí wọ́n kì í gbéròyìn burúkú lásìkò yìí nìyí. Nígbà yẹn pé láti mọ́nítọ̀ ẹ̀mí èèyàn tó mọ̀ Adéyẹmọ gbọ́. Ṣùgbọ́n àwọn tí wọ́n pa yìí, Sultan of Sokoto ti sọ ọ́ rí wípé ẹni bá ń bá tẹ́rọ́rìsì jà, ẹni tó bá ń bá tẹ́rọ́rìsì jà, ó ń bá Ọlọ́run Àlá jà. Ok, sọ́lọ́run Àlábàjọ tí wọ́n fi ń dúnbú èèyàn tí wọ́n gbà Allahu Akbar. Ṣé ọ̀rọ̀ tán àbí ọ̀tán? Àmọ́ bí tí mò ń lọ báyìí rèé, àti ń dúpẹ́ lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu. Ìrètí ń bẹ ọ̀nà before 2027 orílẹ̀-èdè yìí ó máa gúnlẹ̀ sí èbúté kan. Kò sí èbúté tó fẹ́ gúnlẹ̀ sí ni wípé a máa pín gàárì wa. Gbogbo ọmọ Yorùbá ẹ bá mi pín fídíò yìí, ẹ jẹ́ ó dọ́dọ̀ Bọ́lá Ahmed Tinubu aṣíwájú. Gbogbo ìgbésẹ̀ tó bá ń gbé ẹ jẹ́ kó máa yí pé kó má fi ti àwọn ọmọ Yorùbá sẹ́yìn. Bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ fi tiwa sẹ́yìn, ó gbọ́dọ̀ dúró gẹ́gẹ́ bí akọni ẹlẹ́rù, kó sì mọ̀ wípé àwa ń bẹ lẹ́yìn òun dìgbìdìgbì. Àmọ́ àwọn kankan báyìí làwa béèrè fún. Òmìnira fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Gbogbo nǹkan tíjọba àná gbà lọ́wọ́ ẹ̀, tíjọba Fúlàní gbà lọ́wọ́ ẹ̀, kí wọ́n dá a padà fún. Bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì, òmìnira orílẹ̀-èdè Yorùbá, ìyẹn náà ṣe pàtàkì, ó ṣe kókó jù. Ó tó gẹ́ tá a máa dọ̀bálẹ̀ fún Gàmbàrí. Ó tó gẹ́ tí Gàmbàrí máa wá jọba nílẹ̀ wa. Ẹ gbọ́, àwọn bìrìtìkó tó so wá pọ̀ tí wọ́n ní dandan tá a bá sọ pé ìwọ ló fà á, ìwọ ló fà gbòkun lẹ́sẹ̀, ìwọ ló fà á, òṣòrùn wájú pọ̀ wọ́n ti pàkọ́, ìwọ ló fà á, tí wọ́n ṣòrùn wájú tí wọ́n fi pọ̀ wọ́n ti pàkọ́.
lọ́wọ́ náà bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí pìtìpìtì ayé ti dé sáàrin wọn. Bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ dé torí pé àwọn alálẹ̀ òsùn tí bá a ṣe fẹ́ máa bá a lọ rèé. Ẹ wo àrà tí wọ́n ń dá àwọn terrorist, ẹ wo ojú tí wọ́n pa nínú igbó. Wọ́n ló ń jẹ wọ́n lásìkò Bọ́lá Tinubu. Ṣé àwọn terrorist jẹ́ káwọn èèyàn àwọn tó ń ṣiṣẹ́ àgbẹ̀ ṣe ní Benue, ní Kogi, ní Kwara àti gbogbo nípínlẹ̀ Ọ̀yọ́, Ondo, Èkìtì, ṣé wọ́n jẹ́ kí wọ́n lo oko tó ń jẹ òní wọn? Ǹjẹ́ Tinubu ló lọ kó oúnjẹ pamọ́ sílé? Ọmọ báàrí nínú ọmọ Yorùbá tí ó máa bú wa, ẹ má bú wa. Kì í ṣe pé à ń sọ pé ó ṣe 100%. Àmọ́ ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Ẹ má gbàgbé pé àwa yìí la ti ń bú, ṣùgbọ́n gbèsè tó ń gbé yìí ní ìsìn àtún gbọ́dọ̀ bú mọ́ lásìkò yìí. Ẹ jẹ́ àyìn ọ̀dọ́ bọ́ bá ti gbé gbèsè tó lòdì, ẹ ti ṣúọ̀, ẹ ti dá a lójú pé àwọn padà wá sọ. Bẹ́ẹ̀ ni àmọ́ eléyìí tó ń gbé yìí, Ifá tá a dá yìí, ṣàkún tá à ń wò yìí, ìbéèrè ní ọjà sí. Ẹ̀yin ọba wa lákòótán, kí ni Sàtánà of Sokoto ń ṣe láàrin yín? Ẹjẹ́ ó gbègbè ayé, ẹjẹ́ pẹ́ sọ fún pé bàbá sàlámù àlékún àrámọ́sọ́lá barakatu ta'ala, ẹ̀yin jókòó lọ́dọ̀ ẹ jókòó ayé tí wàá ní pé kí làwọn bàbá wa máa ń kí wọn làwọn yẹn náà olúwo ẹ kanlẹ̀kùn lẹ́ẹ̀mẹ́ta kó mẹ́ta bẹ́ẹ̀ pé àkànwọ̀ bó ṣe ń sọ nílẹ̀ Yorùbá ni. Oníṣẹ́ rí ọ wọlé, olubi ẹ̀kọ́ dẹ̀yìn, bá a ṣe ń sọ ọ́ lédè wa nù. Ẹjẹ́ òye àwa àti Muhammadu àtàn. Ifá ni wọ́n fi dá ilẹ̀ Ifẹ̀. Àwọn tó ti ṣèjọba ilẹ̀ Ifẹ̀ lẹ́ ń gbọ́ yẹn. Ifá, Ọ̀rúnmìlà, Ògún, Ṣẹ̀ngó, Ọbàtálá, Bàtáàṣà, ọba takuntakun. Èṣù láàlú ògiri òpà láyáńkúlà ọkùnrin ogun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ti jọba nínú orísun ilẹ̀ Yorùbá. Àwọn bàbá ńlá ti wà nìyẹn. Ẹ̀jẹ̀ ó yé wọn. Àwa àti amọ̀ afífìlà àfitọ́ màálù wẹ̀rí ajúmọ̀mí mọ̀tọ́ màálù àjọ̀tàn. Ẹ dákun ọ̀ràn Yorùbá, ẹ bá ń pín ètò yìí. Ẹ̀jẹ̀ olóògbé ẹni tó bá máa dé kí wọ́n lè mọ̀ wípé ìran Yorùbá àsílẹ́yìn mọ́. Àwọn kábíyèsí alábọ̀dé ẹ ṣe gba bọ̀dé ń jọ́sí mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ sí láyé ń gba ẹwà láyé ṣùgbọ́n yín kọ́ lẹ wà lórí àlééfà. Àwọn baba ńlá wa fi ń gbàbọ̀dé lórí àwọn MKO Abíọ́lá, Ọbáfẹ́mi Awólọ́wọ̀, Bọ́lá Ìgè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn tó yẹ kó tù ìran Yorùbá lẹ̀. Àmọ́ ẹ̀yin ọmọ ẹ má ṣe bí àwọn bàbá yìí tó sì dá mi lójú pé ẹ̀yin ṣe bẹ́ẹ̀. Ẹ gbọ́ nǹkan tí Pòfẹ́sọ̀ Adébánjí Akíntóyè ń sọ, olóyè Sunday Adéyẹmọ àti gbogbo àwọn àgbààgbà ìran Yorùbá tí wọ́n dìde pé ìran Yorùbá gbọ́dọ̀ bọ́. Àwọn tí wọ́n ń pariwo yìí wọn ò lè kó sọ́wọ́ Fúlàní láéláé. Bí Fúlàní bá sọ ọdún Ògún wọn ò lè bọ́ sọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n wọ́n wo àwọn yòókù tó wà ní lágbára àwọn ọ̀gá. Lẹ́yìn ọba bá wá ní ọkàn yìí, wọn bá ka àyín mọ́lé. Nígbà pèrè ẹ̀dún nípínlẹ̀ Ọ̀yọ́, nílùú Ọ̀yọ́ ń jọ́sí, Aláàfin Ọ̀yọ́ fọgun síta. Bàbá bá gọrẹ ẹ̀, ìbá Àmọ̀tẹ́kùn ló kó jọ àti sójà bíi mélòó àtọlọ́pàá. Níbi tí terrorist 100 bá wọlé, àwọn gba àwọn yóò fi gbóòlù filẹ̀ ẹlẹ́fẹ̀, wọn ò fẹ̀yìn ilẹ̀ yóò kú kábíyèsí nìkan. Àyàfi tí bàbá náà bá jẹ́ wọ́n jẹ ewédú dáadáa. Èmi ò dẹ̀ mọ̀ fún ìrò pé kábíyèsí jẹ ewédú lọ títí bíi bọ́gà kankan nínú èsì. Àṣàrà orú àkàtà yẹrẹyẹrẹ ọba wádé kábíyèsí. Gbogbo ẹ̀yin ọba yìí Ọ̀ọ̀nìrìṣà ìgbìnì bí àtẹ ìpín. Ẹ jẹ́ kúlúkúlùkù ó ṣèjọba ẹ̀ lọ́tọ̀. Ẹ jẹ́ agbárùkù tó Bọ́lá Ahmed Tinubu lásìkò táwa yìí. Ẹ jẹ́ kó oru wa ó mú wípé à ń tì lẹ́yìn o. Ó lè mọ̀ bá wá gbá ẹ̀yin ìran Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ yín bọ̀ olúwa wá bẹ́ẹ̀ ṣe wá ń jẹ́ kó mú ẹ jẹ́ kó máa mọ̀ pé nǹkan tẹ́ ẹ fẹ́ rèé.
àìrìnpéjò ló ń fìyà jẹ àwọn ọmọ Fúlàní yìí súnmọ́ ju wa lọ. ẹ gbọ́ pé inú fídíò tí mo play wòlíì kan sọ ooru àwọn Fúlàní súnmọ́. ẹ wo ẹni bá sì súnmọ́ yẹn lèèyàn ránṣẹ́. bẹ́ẹ̀ ni àwọn lọ́wọ́ yìí olórí àwọn ológun ọmọ Yorùbá ni àwàrà tí ó dà, àmọ́ kó ṣọ́ra o kí wọ́n má bàa pa òun náà bí wọ́n ṣe pa Lágbájá lọ́jọ́ sí. mo mọ̀ pé ẹni ó jí kòtò àwọn ìwé ìwòye olójú ẹ̀ lọ́fọ́ ojú ẹ̀kọ́ lọ́fọ́ ọkọ̀ ara ìlúkù lọ́gbọ́n. ẹ ṣé mo dúpẹ́ o, ẹ bá ń pín ètò yìí bó bá jẹ́ gbà àkọ́kọ́ rí bá ń subscribe sí channel yìí, bá mi share comment jọ́ gbogbo ayé lọ. ẹ ṣé mo dúpẹ́, ó dàbọ̀.